ọ̀pọ̀ ẹ̀mí bọ́ àìmọye farapa bí ikọ̀ afẹ̀jẹ̀wẹ́sẹ̀yìn àdó ikú nínú mọ́ṣáláṣí lásìkò ìrun Maghrib ní kérésì kú ọ̀la. Ọ̀pọ̀ ẹ̀mí ló ti bọ́ nígbà táwọn èèyàn mìíràn farapa nínú mọ́ṣáláṣí Gamboru Jumat tó wà nílùú Maiduguri lásìkò ìrun Maghrib. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lásìkò tí àdó olóró ṣàdédé bu nínú mọ́ṣáláṣí náà tó sì pa agbésùmọ̀mí tó yin àdó ikú náà àti ọ̀pọ̀ èèyàn. Àwọn olùjọsìn tó wà nínú mọ́ṣáláṣí náà tí orí kó yọ nínú ìkọlù agbébọn ọ̀hún ṣàlàyé pé agbésùmọ̀mí náà yọ wọ inú mọ́ṣáláṣí ọ̀hún ni tó sì yin àdó ikú náà bí ìrun ṣe bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí àwọn èèyàn tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún sojú wọn ṣe wí, agbésùmọ̀mí náà yin àdó olóró ọ̀hún nígbà tí wọ́n ń kí rákà àkọ́kọ́ níbi ìrun náà. Ọ̀pọ̀ àwọn olùjọsìn kú tí àìmọye sì farapa bí ó tilẹ̀ jẹ́ pé àwọn agbófinró kò tí ì kéde iye èèyàn tó bá ìṣẹ̀lẹ̀ náà rìn. Àmọ́ àwọn èèyàn tí ìṣẹ̀lẹ̀ yìí sojú wọn ní èèyàn 7 ló kú nínú ìṣẹ̀lẹ̀ náà. Àwọn fídíò ìṣẹ̀lẹ̀ náà tó gba orí ayélujára kan ṣàfihàn àwọn èèyàn tó dúró lágbègbè náà tó jẹ́ ọjà tí eruku sì bo agbègbè náà. Ẹgbẹ́ agbésùmọ̀mí kankan kò tí ì bọ́ síta láti kéde pé òun ni òun wà nídìí ìkọlù sí mọ́sálásí ọ̀hún. Àmọ́ àwọn agbésùmọ̀mí bíi Boko Haram àti ISIS ló máa ń kọlu àwọn mọ́sálásí àti ibi tí èrò bá pọ̀ sí láti ẹ̀yìn wá. Ìròyìn àjẹ́jẹ́ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.